Guys, baba. Ai tá muito comum ya o. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára, dídán láyé tó dára, mo dẹ̀ ẹ̀dá titun, mo dẹ̀ ẹ̀dá titun, ọ̀tún lójú ọjọ́, bójúmọ́ bá mọ́ títún ayọ̀, mo dẹ̀ ẹ̀dá titun, mo dẹ̀ ẹ̀dá titun, mo pa sọ́dà, mo dolú ọjọ́. Ẹ̀dá titun ayé mi dọ̀tun, ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun, mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun, ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun, mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára, dídán láyé tó dára, mo dẹ̀ ẹ̀dá titun, mo dẹ̀ ẹ̀dá titun, ọ̀tún lójú ọjọ́, bójúmọ́ bá mọ́ títún ayọ̀, mo dẹ̀ ẹ̀dá titun, mo dẹ̀ ẹ̀dá titun, mo pa sọ́dà, mo dolú ọjọ́. Ẹ̀dá titun ayé mi dọ̀tun, ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun, mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun, ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun, mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun, ìgbà ọ̀tun dé.
gọ́rọ̀ dì sí. Ọ̀gá, a máa fẹ́ change room tí ọkùnrin wa. Wọ́n ti fẹ́ nípa ní gàdúrùmù yẹn. Báwo ni ká ṣe? It's alright. But ó dàbí pé àwọn obìnrin ló wà ní room 2. Yes, sir. Anyway, o lè fi sí room 5 tílẹ̀ máa fi mọ́. Okay, sir. Well done, sir. Jáde fún mi kẹ́. Thank you, sir. Brother mi. Yes, sir. Àwọn àríyìn kẹ. Ẹ káàbọ̀, ṣé kò sí nǹkan ṣá? Kò sí ìyọnu púpọ̀. Ẹ̀gbọ́n mi náà ni ẹni tí wọ́n fẹ́ mú jáde yẹn. Tí mo gbọ́. Bẹ́ẹ̀ ni, sir. Tẹ̀gbọ́n tàbúrò ni wá. Ẹ wo rẹ́kọ̀dù bùkún yín. Ṣọlá. Ṣọlá Ọ̀rẹ́dẹ̀gbẹ́. Brother mi. Yes, sir. Ọ̀daràn paraku ni ẹ̀gbọ́n yìí o. Ẹ wá fẹ́ gba bíìlì. Yes, sir. Ọ̀rọ̀ yìí ṣe sósì ń lẹ́nu. Ó sì tún buyọ̀ sí i. Iyọ̀ ni ò ṣe é tú dànù yìí. Bẹ́ẹ̀ sì sóòsì gbé mi. Ẹ máa gbọ́ ọ̀gá. Ẹ máa méjì, ẹ máa gbé mi. Swallow, that's it. Ẹ gbọ́gà. O serious n tiẹ̀. Mi ò ní choice. Cops. Sir. Ẹ lọ ṣe bílẹ̀. Okay. Yosh. Ẹ ṣe, sir. A máa pàdé ní gbàgbé sọ̀rọ̀. Thank you, sir. You're welcome. Ẹ ṣe gan. In fact, I'm very grateful, sir. Very grateful, sir. Dáwọ́ dúró. Tàríwá àgòyà. Orílẹ̀-èdè fi làbú. Òjò wájú kan ò gbọ́dọ̀ pálábá kẹ̀yìn ọ̀gbọ́dọ̀ pẹ̀pẹ́. Tàgbèdè méjì ọ̀gbọ́dọ̀ fàlẹ́. Bí àgẹ̀rẹ̀ bá dún, olúmọ̀mọ́ apẹ̀yìn rẹ̀. Lákàyé ọ̀ṣìnmọ̀lẹ́. Olómi ń jẹ́ fẹ̀jẹ̀wẹ̀. Akọ ògìdán tó lásán lé tó fi mọ̀kímọ̀ bóra. Lákàyé aráyé ti gbàgbé rẹ̀. Ayé gbàgbé ilá. Ilá kọ́. Wọ́n gbàgbé ìkẹ́ wẹ̀wù ẹ̀jẹ̀. Lákàyé dìde lẹ̀. Aráyé ti gbàgbé rẹ̀. Ọmọ mo fẹ́ kó yá kó relé. Wọ́n mọ̀ délé. Kí wọ́n roko. Kí wọ́n mọ̀ kókó. Kí wọ́n wá ti àtòkòrò. Dókòrò kòtò. Àṣẹ wẹ́rẹ́ ní ti iná. Àṣẹ wàrà ní ti ìlákọ̀ṣẹ. Ohun tí ẹ̀yin ayé bá wí, òun náà ni ẹgbẹ́ òun gbà. Ó di àṣẹ. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá tí. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá tí dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́rọ̀ dì sí. Agọ́rọ̀ láyé tó dára. Dídán láyé tó dára mo dẹ̀ ẹ̀dá titun. Tolútolù. Ṣé gbàyìn sì tún wà ní Naija? Ṣé ó mì pé o rí gbogbo miss calls mi sá? Gbogbo miss calls pátá ni mo rí. Mi ò kàn gbé ní. Mo ní pé kí n má fi tèmi kó bá tiẹ̀ nì. Saint Ṣọlá. Kí ló mean by that? Mo wà ní church ní power service ní last month now. Nígbà tí wọ́n ní pé ká máa gbàdúrà, ká máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìgbà tí mi ò dẹ̀ robi sí anybody rí, èmi ò ní ẹ̀ṣẹ̀ kankan tèmi fẹ́ jẹ́wọ́ tèmi. Bí mo ṣe díjú kan, bẹ́ẹ̀ ni mo yà kejì sílẹ̀. In fact, mo rí ẹ nígbà tó ń bọ̀ síwájú. Kí wá ló tún kù? Ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì nìyẹn. Kó ń kálukú ya akẹ́kọ̀ọ́ ẹ̀. Ọmọ ọmọ làágùn jìnnà. Òótọ́ lọ̀rọ̀ ẹ.
bọ́ nígbà tí pásítọ̀ yẹn tó ń sọ̀rọ̀ pé tó àwọn wo ló fẹ́ fàyè wọn fún Jésù bẹ́ẹ̀ ni mo wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi ó bú sẹ́kún ó bọ́ síta ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì mi náà òun náà lòun ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó bọ́ síta kódà máa ń kémi nìkan ló jẹ́ kémi náà ń bọ́ta pẹ̀lú wọn àbí. so omi pé o serious pẹ̀lú jíjáde yẹn. wo mo tiẹ̀ kọ́ ní kí n try born again wọn bọ̀ ìgbà tí wọ́n gbé àwọn condition yẹn kalẹ̀ fún mi ọmọ wo kò easy ẹ sọ fún mi báwo lèèyàn ṣe fẹ́ rìn torí ẹ̀ ò ní mì mo rí wípé bígbà téèyàn wà nínú òde ni mo ṣe tún padà sínú ìyá mi nu a máa di born again later ọmọ jẹ́ àgbàgbé nípa ìyẹn báwo ni weekend a máa ní fasting and prayer a ṣáà lè wà nínú àwẹ̀ ká tún máa màá wá rí ọ láàrin ọ̀sẹ̀ tó ń bọ̀. wẹ́ ẹ jẹ́ kí n gbé ẹ díẹ̀. Títún ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá títún. Agoro sí. Kí ló ṣẹlẹ̀? Prọtọ́jì, kí ló ṣẹlẹ̀? Jẹ́ ká gbọ́ lọ hospital. Wọ́n jẹ́ wọn sọ̀rọ̀ àbí kọ́nà gbà mí kí wọ́n máa sórí burú. Ẹ jẹ́ ká gbọ́ lọ hospital. Kò sí nǹkan tó ṣe mí. I'm perfectly okay. Kí ló wá ṣẹlẹ̀? Tell me, kí ló ṣẹlẹ̀? Mo ti rí òkú ajá rí. Bákan náà ni mo ti rí òkú àgùntàn lákìtàn. Ṣùgbọ́n látọjọ́ tá a ti bí mi ò tí ì rí ibi tí a ti kún ọmọ ènìyàn sílẹ̀ níta pátítà. Prọtọ́jì. Ẹ̀dẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ ṣe yín. Kátàkátà lẹ́sọ jáde lẹ́nu yìí náà. Òkú sùn. Ẹ̀jẹ̀ sàn lọ́rùn rẹ̀. Nínú àwa mẹ́rìnlá tá a wọkọ̀ kúrò ní gáràjì, èmi nìkan ṣoṣo lórí kó yọ. Mo sọ rí burúkú. Ẹ jẹ́ sọ lẹ́nu yẹn. Ọkọ̀ yín gbé náà mẹ́rìnlá táwọn àmú ọkọ̀. Àwọn nìkan Ọlọ́run dá sí ẹ wá lẹ sórí ibú. Bó bá ti kún kọ́ kí lẹ fẹ́ ṣe. Mo sọ rí brother, mo sọ rí. Ṣé ẹ gbàgbọ́ wípé pásítọ̀ kí wà nílọ ní ìjẹ́ẹ̀dógún tí wọ́n ní pé kí a lọ fún ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje wípé àwọn ẹ̀mí àjẹ́ wọ́n ti kóra ń papọ̀ wọ́n ti ṣèpàdé wípé àwọn fẹ́ mú ẹ̀jẹ̀. Àṣé bí alóòrè ẹni bá ń lọgùn kìlọ̀ kí létí ọmú yàgbọ́ ni. Ẹ wò bára ayé ẹni bá lẹ́nu ẹ kéèyàn lẹ́sẹ̀. Fire for fire la máa lò. Fire for fire. Tá máa ṣe fún wọn ni pé back to the sender. Ẹ gbọ́ mi back to the sender la máa lò. Kí ni mo pè é? Back to the sender. Ẹ yá ìdíyẹ gbàdúrà. Alágbára ni bàbá, alágbára ni ọmọ, alágbára ni ẹ̀mí mímọ́ yóò ṣe tàwa pé. Ẹ̀dá títún ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá títún. Ẹ̀dá títún ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé.
agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára dídán láyé. bọ́dà mi mo ti sọ fún yín times with that number pé tẹ bá fẹ́ gbé ọkọ̀ jáde kẹ́ ẹ má mutí ṣé ẹ fẹ́ sẹ̀mí ara yín ló fò ní ni ẹ wọ ẹ sọ́ra yín o ṣé kọ́ méjì náà la kù lọ́wọ́ ìyá wa ẹ wo ti bọ́kọ̀ yìí jẹ́ náà. o ti síìkì lọ́wọ́ òkè. kí lẹ mí. mo ní orí ẹ ó ti dàrú ṣé èmi ló ń bá wí báyẹn àìlówó lọ́wọ́ ẹ̀ máa dín ọjọ́ orí ẹni kù ìyẹ́sà nìkan ni ò ní sí mbẹ̀. ṣé mo ti wá bu yín báyìí. bí mi lẹ́ẹ̀kan sí. báwa fún yín lẹ́mìí sùúrù. ó dẹ̀ ní gbádùn pẹ̀lú ètò tó sọ yẹn tó bá yẹ kí inú bí mi sí ẹ máa tójú ẹ mọ́lẹ̀ orí ẹ dàrú. dájú. Ògúnṣọlá. ẹ káàbọ̀ sà. ẹ kújọ́ mẹ́ta. Ògúnrẹ̀mí. Yes sir. ẹ rẹ̀. Yes sir. sọ́wọ́ ń yá. Yes sir. ẹ káàbọ̀ sà. ẹ pẹ̀lẹ́. dádì mo ti sọ fún yín wípé èmi yìí ṣe Ògúnrẹ̀mí Olúwarẹ̀mílẹ́kùn ni mò ń jẹ́ Jésù wípé. mo ti gbọ́ ẹ ṣáàjà wọlé lọ. Ògúnṣọlá. Yes, bàbá. àti wọ Olúwarẹ̀mí àbí kí lọ́lọ́run jẹ́ nìsín. Olúwarẹ̀mílẹ́kùn. orí yín ọkàn kè. Àmín bàbá. Ògún ó gbè yín. Àmín sà. ẹ̀yin mo wá rí ní ọ̀run lónìí a fẹ́ bọ Ògún torí nǹkan míì sì kọ́ ìjàmbá alùpùpù yìí ti pọ̀ jù ìjàmbá lọ́tún tí mọ́tò ló sì òun náà ló jẹ́ kí gbogbo mọ̀lẹ́bí ká pinnu pé ká bọ Ògún a sì jọ dáwó ìpapọ̀ ni ìwọ àtàbúrò rẹ tí náà lọ wá kù òun náà mo ní kí n wá gbà ó jẹ́ tí mo wá rí yẹn fún. ẹ ṣeun. bàbá wa Ògúndìran Ògún ó gbèyìn. àṣẹ. láká yóò sì ní jẹ́ káríjà rẹ̀. àṣẹ. èló ni owó tẹ́nì kọ̀ọ̀kan ọ̀sán. kò tó nǹkan àpò márùn-ún náà ni ẹnì kọ̀ọ̀kan. 1,000 naira kọ́ nìyẹn. àpò márùn-ún. 1,000 naira náà. àwa náà san tiwa lẹ́nu a san tiwa náà lẹ́nu. àbí báwo ni Rẹ̀mí. God forbid. wípé. mo ní kọ́ lọ́ọ́ mọ̀ jẹ́ ni pé kí n wá fowó mi lẹ̀ kí wọ́n fi bọ Ògún àbí kí lẹ́lẹ́ fẹ́ ṣe Ògún kọ́ òrò ni. Rẹ̀mí kí ló dé ṣé wọ́n ní kó ká lọ sídìí Ògún kó lọ bọ̀gún ni ṣé bówó ni wọ́n ní kó mú wá tán bá tiẹ̀ wá ní kó ká lọ sídìí Ògún gan kò lè tó gbogbo yẹn. ó gbọ́ bí dájú wa ṣe máa ń kọrin nígbà tán fi wà láyé ni. wọ́n á pé ìgbàgbọ́ òpè á mọ̀ sọdẹ bó bá ti ṣọ́ọ̀ṣì dé wàá tún bọn ẹ kì ìgbàgbọ́ ò lè tó báyẹn. wo Ògún sì yàtọ̀ sí gbogbo àwọn òòṣà yòókù o torí Ògún èpẹ́ bínú kọ́ ya mú owó tiẹ̀ náà wá ní o. ẹ wọ́n dà ọ̀rọ̀ mi ò yé yín ṣẹ́rí Jésù ti san gbogbo ẹbọ pátápátá àti ètùtù yẹ kí n ṣe ní Calvary
ó ní kí n má ṣe bọ mọ́ kí n sì má ṣe tutù kankan mọ́ abalájọ yín tọ́jú pé ẹ̀ ń bá wọn wòran orò ẹ̀ ń bá wọn wòran eégún kiri ẹ wo àtẹni tí ń bọ̀ ọ̀sà àtẹni tí ń fowó lẹ̀ kí wọ́n fi bọ́ àtàwọn tí ń wòran tí ń dúró tì àti bí wọ́n ti ń ṣe wọ́n ní lórí ìṣòṣe ẹni gbogbo wọn pátá abọ̀ ọ̀sà ni Jésù lẹ́yìn sí ìsìn ọlọ́gbàdá ju gbogbo àwọn òrìṣà dáadáa tẹ̀ ń sọ lọ Jésù mò ń sìn inú rẹ̀ mò ń sìn gbé àyànfẹ́ rẹ̀ mo sì jẹ́ ẹ wo bàbá. pẹ́ẹ́nu ẹ̀ sọ́ọ̀ Ògúnrẹ̀mí àbí kí lọ́lọ́ ń jẹ́ ìwọ pè sùlékè onílákàáyé èké lẹ́nu ẹ. dádì ẹ má fìbínú lọ dádì. ẹ wo bọ̀dá mi. wo kí ni Rẹ̀mí ṣé bàbá Ògúndìyàn lọ sọ̀rọ̀ sí tó báyẹn ó sì máa rú èèyàn tí bàbá Ògúndìyàn jẹ́ o kọ́ ọ̀yà mọ̀ bó ṣe lọ bẹ̀ wọ́n lé ni o. kí n lọ bẹ̀ wọ́n àbí kílẹ̀ wí ẹ ní kí n wàásù Jésù fún wọn mi ò lè bẹ̀ wọ́n ẹ kí n wàásù Jésù fún wọn ni. kò burú. àsàmìsí gba ìgbára apàlà lájúbà okòwòkò àṣẹ̀sọ àlà ẹran jákọ abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá egúngún wọjà ó kó nínú sùn lọ abẹ́ẹ̀bì ọ̀ràn kójúmọ́ tó mọ ọmọ ọba rá mọ́ba lójú ta ló mọ lọ́sà tí ń kóni lóhùn nǹkan sọnù ẹjẹ́ àsọnù ìjì tó wọ̀yẹ̀wù tó kóni láṣọ ẹni ọba wọ tiẹ̀ sọ́rùn kọ́mọ́sàfira ìfura lóògùn àgbàlagbà èmi ò ní sọnù mo ti sọnù Jésù lolùgbàlà tó ṣí mi níyè ọjàre àrìnrákẹ̀ ibi òsì nílẹ̀ yìí mọ́ ó dòkèrè rere ó digbó kébé ni mata ẹlẹ́rù yára gbé Jésù mi lolùgbàlà. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yé lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhùn. mo ti dé Jésù mo ti dé Jésù mo ti dé ṣe mí lóore tọ̀tá mi yóò fi tìka bá mọ̀ bọ́nú wá ṣe mí lóore tọ̀tá mi yóò fi mọ̀ ọ́lá lágbára mo ti dé Jésù mo ti dé Jésù mo ti dé ṣe mí lóore tọ̀tá mi yóò fi tìka bá mọ̀ bọ́nú ṣe mí lóore tọ̀tá mi yóò fi mọ̀ ọ́lá lágbára. Ègbé ni fún ẹni tó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Ká gbé ìmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọlé wá. Ta ni ọba ògo yìí? Olúwa Ọlọ́run tí ó le tí ó sì lágbára ní ògo. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Àní kí á gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọlé wá. Ta ni ọba ògo yìí? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Òun náà ni ọba ògo. Ẹ̀yin ilẹ̀kùn ègún. Ẹ̀yin ilẹ̀kùn èpè tó halẹ̀ lórúkọ Jésù ẹ gbiná sọnù lórúkọ Jésù ẹ gbiná sọnù lórúkọ Jésù ẹ gbiná sọnù ìjà ńlá là ó fò níjà ìjà ńlá là ó fò níjà oṣó ilé ẹ múra ogun àjẹ́ ilé ẹ múra ogun Jésù tó ṣáájú ogun mi ó ń bẹ lẹ́yìn ẹni bá fojú ìdá ọba àbógun lọ oṣó. Àwé èwo ló tó ń fa ìjà láàrin ọ̀gànjọ́ yìí ó dẹ̀ take it easy àbí kí ni gbogbo nọ́ńsẹ̀nsì má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yé lára. Mẹ́gbẹ́ ló lawo rẹ́mọ igbó ló lawo dídákẹ́ rọ́rọ́ ọjà ló lawo èrò pìtìpìtì
níjọ́ tí òrí bá fojú kaná níjọ́ náà ní tinú rẹ̀ yọ́ dànù Ògúnrẹ̀mí o ó ti jáwé bọnu ó di dandan kó orí ìjà òdì ó ti jáwé ọ̀pọ̀tọ́ ó di dandan kó orí ìjà ejò bí ọ̀run ní kó jẹ́ má jẹ́ ti ayé Ògúnrẹ̀mí o Ògúnrẹ̀mí o Ògúnrẹ̀mí o. ẹjọ́ ẹ rọra a ní mo ní fasting and prayer mo máa padà wá tí mo bá break nírọ̀lẹ́. wẹ́ ìyẹn náà sì ń dáa because Rẹ̀mí máa lọ sí virgin so a máa gba TDB ni. kí lẹ mean by TDB? I mean today break mọ́jú ni. ẹjọ́ ẹ má bà mí láwẹ̀ jẹ́ náà. lórúkọ Jésù jáde gíga bàbá kẹrí mama ó yẹ gbogbo ìwé mi malaria gbogbo ìwé mi fífa ó yẹ lórúkọ Jésù jáde lórúkọ Jésù gíga bàbá kẹrí mama jáde lórúkọ Jésù amen. rọrẹ mi ẹ káwọ. ẹ rà sísá Tolú. God bless you sir. ṣe bí mo ṣe ṣílẹ̀kùn yẹn ṣe bí mi bá yín láwẹ̀jẹ̀ rárá. No problem at all àbí iṣẹ́ yìí náà máa jọ mí nínú prayer yìí. kí n jọ yín nínú àdúrà bí kí n jọ yín nínú àgbèrè tẹ́ ti palẹ̀ rẹ̀ kalẹ̀. kí ló dé náà. láti ẹ̀gbọ́ ti bùrọ̀dá mi tó jẹ́ pé àwọn èèyàn lọ chọ́ọ̀chì ṣekúṣẹyẹ ni wọ́n bí ajá wò bọ́ kí ni ká sọ tẹ̀yìn sisters coordinator for that matter. Very full. ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹni tí bá ń dẹ́ṣẹ̀ tẹ̀ èṣù ni ẹ wá sọ àgbèrè di búrẹ́dì àtẹ̀wà tẹ̀ ń pín láàrin ara yín. ṣé àwọn pé bí ẹran àbọ́palẹ̀ jẹ́ lọ́wọ́ Sátánì o ẹ mọ̀. kí ẹ jẹ́ gbadé sọ yìí kó tó pẹ́ jù. ọ̀rọ̀ rí ọ̀tà ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ló ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ kí ló dé téèyàn bá wo ọ̀rọ̀ ẹnu ẹ̀ gan èèyàn ò lè gbàgbọ́ àbí Ọlọ́run fẹjọ́ mi sùn ọ́ ni ó dẹ̀ fi mí àti Ọlọ́run lẹ́ẹ̀kájọ máa fà á píríọ̀ orí ò pé. ẹ̀dá titun ayé òde ìyípadà ayé mi dọ̀tun òde ìyípadà ayé mi dọ̀tun òde ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun òde ìyípadà ayé mi dọ̀tun òde ẹ̀dá titun. àgọ́ àwọn lè mọ obìnrin. ọ̀gá. pẹ̀lẹ́ o arákùnrin. ẹ dúró síta ẹ. ẹ̀yin dákun ọkọ ìyá mi Anthony mo béèrè. Anthony Ìbàdàn láwà yìí kò síbi kankan tó ń jà Anthony bíbá yìí Èkó là Anthony. ọmọ tó mú mi dádùúgbò yìí lọ́nà wá síbí fún mi pé bí Anthony ń gbé. Anthony kọ́ Gaddafi ni ẹ gbọ́ ṣé èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ni àbí bò. àní ọmọ mi ní jẹ́ bẹ́ẹ̀ ó ní mo wá láti ìlú wa ọ̀dà tí ẹ̀ dákun bá ń gbé ọ̀kan wọlé nínú àwọn. Are you okay? Sick is a sick lọ́wọ́ òkè sá. This is our own house.
kí ni jẹ́ báwọn ìgbọ́n tó ń wí. mo ní sẹ́ gbádùn ṣé kì í ṣe para yín ò yá sá ilé tiwa lélẹ́yìí o. lẹ́nu rẹ ṣé èmi náà ló sì ń bú báwọn dákun dúró ṣé tó ìrọ̀yà rẹ ni àbíbò. ẹ wo màmá ẹ má lọ ṣe làwùlàwù èmi ò gbádùn débi gbogbo lẹ́bù yẹn màá fi ẹ̀ṣẹ̀ búrọ̀ṣì gbogbo ẹnu yín sìn. nonsense. Bọ́sọ́lá kí ló dé náà kí ló dé take it easy pẹ̀lú màmá àgbàlagbà kí ló dé. màmá náà ń béèrè Anthony mo rẹ̀ ní òsà Anthony ń bí báyìí mo fẹ́ máa kó gbogbo pàǹtí yẹn wọlé. ṣé nítorí eléyìí lè fi wá fẹ́ lu màmá àgbàlagbà nítorí èyí lè fẹ́ lu màmá àgbàlagbà ẹ má bínú mi. wọ́n kárí ọmọ dáadáa. kò sí ẹni tó ń jẹ́ Anthony bí báyìí bóyá tẹ bá rìn súnmọ́ wóòkì bóyá ẹ̀rẹ́ ẹni tó ń jẹ́ Anthony. ọkàrí ọmọ mi kò ṣe wọn ọmọ dáadáa ṣé èèyàn rẹ náà sì lọmọdé. bọ́dà mi ni. tó ẹ̀gbọ́n rẹ ni ọ̀ya kìlọ̀ fún dáadáa ó lóun ọ̀nà mi ọlọ́ọ̀ni jẹ́ ọ̀daràn o ìbínú bóyá tẹ bá rìn sún sókè bóyá ẹ̀rẹ́ tó ń jẹ́ Anthony ó ṣe yóò dáa fún ọ ó ṣoríire o ìwọ náà dàgbà. tẹ bá àwọn sáìdì yìí. ó ṣe wọn ó ṣoríire o ìwọ náà dàgbà o yóò dáa fún ọ o ṣe. ẹ ṣe mọ. Bọ́láṣọlá ẹbí lówó pé yín. èmi ò ká o. ẹ jẹ́ ṣọ́ra fẹ́nu yín ilẹ̀ ń yọ o kẹ́ ṣọ́ra fẹ́nu yín o. ọ̀dà. wo kí ni gbogbo sẹ̀rẹ̀rẹ̀ yẹn èmi ò gba gbogbo nọ́ńsẹ̀nsì yẹn kàkà kí lèmi kò síbi tí mi ò ti lè fọ́n béèyàn bá fìjà lọ mi mo wà lákọ níbí ìbọn. Mr. Kàkàkí ẹ jẹ́ ṣọ́ra fẹ́nu yín kẹ́ ẹ má fọwọ́ kú fọn kẹ́ ẹ ṣọ́ra fún kàkàkí tẹ̀ ń fọn kẹ́ ẹ má fọwọ́ kú fọn. ọ̀dà. oh serious. Ẹ̀dá titun ayé ìdọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé agọ́ràn dì sí agọ́ràn láyé. mo kú o mo dára o ẹsẹ̀ mi o Bọ́láṣọlá kí ni gbé ìbáyé sí. ẹsẹ̀ mi o ẹ lè tẹ́kì ẹ̀yìn sí orúlá wa ẹ pariwo. ẹsẹ̀ mi hospital ya ọ̀dà ẹni sùúrù ẹni ọmọ ẹni pariwo ẹni ọmọ. ilé ẹgbọ́dọ̀ mọ́ ọkú o mo ti fẹ́ kú. ọ̀dà ṣe ẹ jẹ́ kí n mú kí ọ̀dà ẹ sá sùn ẹ sùn ẹ má pariwo àwọn ọmọ yòó. ètò dára dídán láyé. ìwọ ló lódù tó jẹ́ rọmọ mi bàdàn ó ṣe tán ọlọ́mọ mi pa ẹnu rẹ ti wá kó bọ́ báyìí o ó dòbí bí àpadà béégún bá wọnú aṣọ àti kóhùn dà ṣọlá ó yá mo pe ìṣẹ̀dá rẹ kó wá wọnú ọmọlágbèjì afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ̀ kan bí oko kò síbi tọ́wọ́jà fún kóòdé bí iná bá jó lóko mọ̀jàlá rẹ̀ adélé ṣọlá ó yá káre ó bẹ̀rẹ̀ sí ní ní ọ́ báyìí. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá titun.
titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára, dídán láyé tó dára mo dẹ̀ ẹ̀dá titun. Mo dẹ̀ ẹ̀dá titun, ọ̀tun lójú ọjọ́. Bójúmọ́ bá mọ́ títún ayọ̀ mo dẹ̀ ẹ̀dá titun. Mo dẹ̀ ẹ̀dá titun, mo pa sọ́dà mo dolú ọjọ́. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára, dídán láyé tó dára mo dẹ̀ ẹ̀dá titun. Mo dẹ̀ ẹ̀dá titun, ọ̀tun lójú ọjọ́. Bójúmọ́ bá mọ́ títún ayọ̀ mo dẹ̀ ẹ̀dá titun. Mo dẹ̀ ẹ̀dá titun, mo pa sọ́dà mo dolú ọjọ́. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun. Wo ó sún ìjọsẹ bẹ́ẹ̀ ni àwọn àwòrán ṣàṣà sì jèpọ̀ ọ̀bọ̀ ọjọ́ tí ìgbín bá fẹnu kan yìí ó ti jèèdì. Èèwọ̀ ni o ò gbọ́dọ̀ ṣe ẹran àwọn àgbà ni. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Mr. Remi, ẹ pẹ̀lẹ́. Yes sir. Ẹ kú ìtọ́jú wọn. Ẹ ṣeun gan sir. A dúpẹ́ wípé gbogbo àwọn treatment tá fún wọn gbogbo àwọn lára wọn is now much better. A dúpẹ́. Thank you sir. Mo ní feeling wípé attack mi. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ ní láti take things easy kẹ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé ẹ gbọ́? Máa recommend àwọn drugs kan. All right. Ẹgbà ní pharmacy on your way out. Ẹ gbé wọn padà ní next Tuesday. Ká tún re-examine. Ẹ ṣeun gan. Thank you very much sir. Ẹ ṣeun gan. Ọ̀yá ẹ jẹ́ àná. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára, dídán láyé tó dára mo dẹ̀ ẹ̀dá titun. Mo dẹ̀ ẹ̀dá titun, ọ̀tun lójú ọjọ́. Bójúmọ́ bá mọ́ títún ayọ̀ mo dẹ̀ ẹ̀dá titun. Mo dẹ̀ ẹ̀dá titun, mo pa sọ́dà mo dolú ọjọ́. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà. Ẹ sì sọ̀kalẹ̀ náà. Fẹ́ bọ́lẹ̀ náà ni.
àsọ̀nà ọ̀run ò jìnnà mo kú tán. ẹ kú tàbí kí lẹ wí ṣé ẹ̀gbọ́n tí dókítà wí ni ẹ ní pọ́kọ́ wá ayé lélẹ́yìn èèyàn wọn lù yín lójú oorun ó sì lè tó báyìí lójú ayé àtáàkì pọ́nrán ni àtáàkì pọ́nrán kò sí nǹkan mẹ́ta bá tún pè àtàǹsì sọ fún yín náà nù a ní ẹni tí ó bá ní Jésù bí ẹran àbọ́pa lọ́jọ́ lọ́wọ́ Sátánì. mi lọ wá fi ń wé ẹranko àbí béèrè bá mọ̀ bẹ́ẹ̀dùn lẹ̀ yìí máa sọ ọ́dẹ̀gbẹ́ ẹranko kẹranko ni. ṣé mo ti wá bu yín báyìí ṣé mo ti bu yín ni tí mo sọ fún yín ni pé kẹ́ ẹ gba Jésù. ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá titun ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé ìyípadà ayé mi dọ̀tun mo dé ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára dídán láyé tó dára mo dẹ̀ ẹ̀dá titun mo dẹ̀ ẹ̀dá titun ọ̀tun lójú ọjọ́ bójúmọ́ bá mọ́ títún ayọ̀ mo dẹ̀ ẹ̀dá titun mo dẹ̀ ẹ̀dá titun mo pa sọ́dà mo dolú ọjọ́. ìgbà ọ̀tun dé ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára dídán láyé tó dára mo dẹ̀ ẹ̀dá titun mo dẹ̀ ẹ̀dá titun ọ̀tun lójú ọjọ́ bójúmọ́ bá mọ́ títún ayọ̀ mo dẹ̀ ẹ̀dá titun mo dẹ̀ ẹ̀dá titun mo pa sọ́dà mo dolú ọjọ́. ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. junction kan tán rẹ̀ ìkórìtà níbi tá a wà yìí àmọ́ ibi là gbà torí àwọn ọ̀nà kéékèèké yìí kò lè pẹ́ pin jẹ́ a máa gbà bí. Rọ́ṣọlá ṣé ẹ rò pé àwọn ọ̀nà tó wá ṣe gbórógbóró ní ìbẹ̀rẹ̀ báyìí a máa fẹ́ wájú o eléyìí ó lè já síbi tá à ń lọ ọjà gbà bí lọ. nígbà tó rí èèyàn ọ̀dàrú tólúwa rẹ̀ ọ̀ya amúkún mẹ́kọ̀ọ́ kó rí ọ̀nà tó fẹ̀ yìí ńlẹ̀ káwá torí bọ ọ̀nà làgbẹ́ èmi ò lè ṣe o ibi ìlàgbà. Bọ̀dásọ́lá fẹ́ kí nìkan yé yín ṣẹ́rí àwọn ọ̀nà tó bá há ní bẹ̀rẹ̀ báyìí wọ́n máa jẹ́ sáyọ̀ ń gbẹ̀yìn yes wọ́n máa jẹ́ sáyọ̀ ń gbẹ̀yìn ó sì dá mi lójú pé ọ̀nà yìí ni ọ̀nà bí tá à ń lọ ṣẹ́rí ọ̀nà tẹ́níkà tọ̀ yìí ààrẹ nìkan sọ ń pa rẹ̀ fún wa bọ́nà òun sì jẹ́ ẹja gba bíi lọ. bóyá lọ mọ̀ wípé àsìkò orí ọ̀fẹ́ la wà kò sí àgbàlagbà kan tàbí ọ̀dọ́ tó fẹ́ jẹun tó lè jọ̀gẹ̀dẹ̀ lọ. ìwọ náà wo ọ̀nà yìí wo lọ́ọ̀kan wo àwọn mèremère fún gbádùn tí ń bẹ ń bẹ wo ibi ìlàgbà o. má jẹ́ máa jẹ́ra wọn yàn bọ̀dá mi ọ̀dà ó kún mọ̀ pé tí yín ní ọ̀sẹ̀ ẹ̀ ní fẹ́ gbọ́ràn sí yẹn lẹ́nu ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé àtọ̀ padà sọ́nà yìí ọ̀rọ̀ yín bí ẹni tó fẹ́ pẹ́ ń gbóògbà lẹ́ni tábùkẹ́ ni wọ́n tẹ̀yìn tú fún òun ẹ mọ̀ pé àtọ̀ padà sójú ọ̀nà yìí o mọ̀ pé àtọ̀ padà sójú ọ̀nà yìí. èèwọ̀ ni wọ́n lọ́mọ.
mo lóhun gbogbo. Àsàmìsí gba ìgbára apàlà lájùbà oko wọko àṣẹ̀sọ àlà ẹran jákọ abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá egungun wọjà oko nínú sùn lọ abẹ́bí ọ̀ràn kójúmọ́ tó mọ ọmọ ọba rá mọ́ba lójú ta ló mọ lọ́sà tí ń kóni lóhun nǹkan sọnù ẹjẹ́ àsọnù ìjì tó wọ̀yẹ̀wù tó kóni láṣọ ẹni ọba wọ tiẹ̀ sọ́rùn kọ́mọ́sàfira ìfura lóògùn àgbàlagbà èmi ò ní sọnù mo ti sọnù Jésù lólùgbàlà tó ṣí mi níyè ọjà re àrìnrákẹ̀ ibi òsì nílẹ̀ yìí mọ́ ó dòkèrè rere ó dìgbò kébé ni mata ẹlẹ́rù yára gbé Jésù mi lólùgbàlà. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yẹ lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhun gbogbo má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yẹ lára má jẹ́ rárìnrà. Hello baby. Hello sir. Ṣé o máa kí lift ọ̀dọ́ bó ló ń lọ? Kò sí problem ọ̀nà báyìí náà mo lọ. Ó yá wọlé jẹ́ kí n gbé. Hello baby. Hello sir. Ṣé o máa kí n morúkọ ẹ? No problem. Tolu lórúkọ mi sir. Chief Asakoko ni. Chief Asakoko. Ay, what a fine name. Fine. Ṣé o báyìí kí n gbé jáde ká ṣeré jáde? No problem belt. Ẹ máa tọ́jú mi o. O ní problem owó wà. Wàá gbádùn lénìí. Tolu. Thank you sir. God bless you. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má. Àwọn ọjà tó wọlé lánàá. Ó jẹ panu ẹ mọ́. Àná àwọn ọjà àtàná mi. Ilé tọwọ́ mi bà lẹ́nu ni. Mo mú yìí. Ẹ kúṣẹ́. Yes ma'am. Kí ni orúkọ tiẹ̀? Ìwọ kọ́, èmi ni. Ìwọ ńkọ́? Ẹbí tí ń dùn ẹni. Ẹ̀dá Titun lórúkọ mi. Ẹ̀dá Titun kẹ̀. Àbẹ́tí ẹ di ni. Mo ní kí lorúkọ ẹ? Inú ẹni tèmi ń gbé ló sọ mí ní Ẹ̀dá Titun ó sì ní àṣírí agbára mi. Inú ta ló ń gbé gan? Inú Jésù Kristi ni mò ń gbé. Ṣé eléyìí ò lárùn ọpọlọ ṣá? Ẹ wo, ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀ yẹn tì. Chief, irú ọjà wo lẹ pé ẹ fẹ́ rà? Ọkàn àti orí. Ọkàn obìnrin ni mo fẹ́ àti orí ọkùnrin. Ẹ wá sí separately, ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Any problem, Chief? Ó yẹ. Ẹ bá mi yọ ọkàn ilé. Bẹ́ẹ̀ dẹ̀ gé orí ètò ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ lẹ́nu yẹn. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yẹ lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhun gbogbo. Àsàmìsí gba ìgbára apàlà lájùbà oko wọko àṣẹ̀sọ àlà ẹran jákọ abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá egungun wọjà oko nínú sùn lọ abẹ́bí ọ̀ràn kójúmọ́ tó mọ ọmọ ọba rá mọ́ba lójú ta ló mọ lọ́sà tí ń kóni lóhùn. God bless you, sir. Thank you, sir. Sir. Okay, bros. Take care. All right. Bye-bye. All right. Thank you, sir.
àsàmìsí gba ìgbára apàlà lájùbà oko wọko àṣẹ̀sọ àlà ẹran jákọ abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá egungun wọjà ó kó nínú sùn lọ abẹ́bí ọ̀ràn kójúmọ́ tó mọ ọmọ ọba rá mọ́ba lójú ta ló mọ lọ́sà tí ń kóni lóhùn nǹkan sọnù ẹjẹ́ àsọnù ìjì tó wọ̀yẹ̀wù tó kóni láṣọ ẹni ọba wọ tiẹ̀ sọ́rùn kọ́mọ́sàfira ìfura lóògùn àgbàlagbà èmi ò ní sọnù mo ti sọnù Jésù lólùgbàlà tó ṣí mi níyè ọjàre àrìnrákẹ̀ ibi òsì nílẹ̀ yìí mọ́ ó dòkèrè rere ó digbó kébé ni mata ẹlẹ́rù yára gbé Jésù mi lólùgbàlà. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ mọ́. tí mo bá rí kíní yẹn inú mi á dùn gan mo ti ń ṣe wàhálà lé lórí ti pẹ́ gan in fact. ẹ má wọrí chief ẹ má wọrí. mama àti ẹ káàbọ̀. àti yọkàn tẹnika yọ. ẹ káre. ṣùgbọ́n orí ọ̀gbẹ́ni tẹnika gé kí ló ti pera ẹ̀ ẹ̀dá àwọn àròrí yẹn gé o. ẹ ṣe kí ni kí ló dé abẹ́ yóò ni. mama bá a ṣe ń gbìyànjú àti gé orí àwé yẹn bẹ́ẹ̀ lágbára kan ń taari wá dànù. mama yorùbá mú wa gẹ́gẹ́ bí àbá pé ká fi àwé yẹn lẹ̀ kó mọ́ bàbá ṣe wá jẹ́ o. gbẹ́nu ẹ sàn jọ. ẹ jọ mi ní time láti waste n bí ẹgẹ tètè bá mi wá orí yẹn kíákíá I want to go. chief ẹ wò ẹ fi ọkàn yín balẹ̀ a máa wá iṣẹ́ yín láìpẹ́ ó yá ẹ nìṣó síbẹ̀. ẹni tó ń gbé inú mi ó ju ẹni tó ń gbé inú wọn lọ àti pé èmi ò tiẹ̀ nípa kò bí báyìí. èmi ò wá gbọ́. oore ọ̀fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi. Jésù funfun aráyé ó kú mọ̀ mi pẹ̀lú oore ọ̀fẹ́ kọ́ mi bí a ti gbàdúrà. wo ìwọ ọkùnrin ẹ̀dá kẹ́dà bí kí ni wọ́n sọ wípé o pé orúkọ rẹ̀ yìí. kí tiẹ̀ ní orúkọ aṣọ tiẹ̀ nílé alárógàn tó fi jẹ́ kí wọ́n gé orí ẹ̀. ó yá ẹ gé orí ẹ̀ fún mi. ó yá ẹ gé orí ẹ̀ kí ló dé tẹ̀ ń pàdé ẹ gé orí bọ́ síwájú kẹ́ gé orí rẹ̀ fún mi. gbogbo ipá àtàgbára gbogbo ipá àtàgbára lọ́wọ́ rẹ ló wà lọ́wọ́ rẹ ló wà o. gbogbo ipá àtàgbára. bí ẹni ọlọ́wọ́. ibà kànnàkànnà ẹ̀yà ayé sojú rodo gbẹ́yẹ ajípitú ajídára ọmọ àdàrán ibà ẹ̀yin lẹ̀dọ́ ọmọ ọlọ́mọ ṣìáṣìá ẹ̀yin lẹ gbẹ́mi lẹ́yìn àmúṣagbára ẹ̀yin lẹ fún mi lérìgì àmújọbí ẹ tún sọ fún mi pé ẹran tí ọká bá fẹnu sọ báyìí ẹnu ọká ní kú sí ẹ má jà o kì í sì ṣe tiẹ̀ tì ọ̀gangan báyìí o ìlà ké sọgi ó yá mú àjáwọ̀ rẹ wá.
yẹ túlẹ̀ ẹ tú sílẹ̀ ẹ tú èyí tó pé ara rẹ̀ ní sọlá yẹn ká ẹ gbé orí rẹ̀. ẹ ti ń pa lórí ẹ jù ẹ ti ń pa gẹ́gẹ́ ẹ tún dàtú wọ́n ní ẹ tún kájọ́ máa lọ. èsì ó fẹ́ bà mí iṣẹ́ jẹ́ ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ ọ̀ya ẹ gé orí èyí tó kúra ẹ̀ bí ṣọlá yẹn. ẹ dákun èmi mo kú mo dára ọ ààrẹ mi ẹ gbà mí mo kú górí eléyẹn. mo kú o. Rasola lóde. mo dáná. Kí ló ṣẹlẹ̀? Ẹfẹ̀yìntì padà. Àwọn orí mi. Wọ́n ti gé àbí. Ẹ̀fọ́ ní ìṣá kò sí tó mórí yín. A ní kò sí tó mórí yín ẹ kò sí nǹkan tó mọ kí ló dé. Ikú dé. Kò sí nǹkan ẹ kí ló dé gan. Orí yín bẹ lọ́rọ̀ yín kò sí nǹkan lọ. Wọ́n ti gé. Àwọn orí yín ṣe kí ló dé gan. Kí ló dé? Bámi wò rẹ̀ mi. Ẹ wò wá ẹ wò wá yín dẹnu a ní kò sí nǹkan kan alálásán ni. Alálásán ni kí. Lórí yín. Alálásán ni kí. Alálásán ni kí. Alálásán ni. Alálásán kọ́. Wọ́n kàn ti gé ni o. Wọ́n sì lè gé anytime from now. Àgbo dára. Ṣé wọ́n á kú kékeré yìí? Ẹ wò bọ́dà Ṣọlá wàhálà yẹn pọ̀ o. Mo sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá ní Jésù bí ẹran àkọ́kọ́ ọlọ́jẹ́ lọ́wọ́ Sátánì. Ìgbàgbọ́gbà ló ti fọpá jẹ. Mo sọ fún yín. Ẹ wò ẹ fẹ̀yìntì bí ẹran àkọ́kọ́ ọlọ́jẹ́ lọ́wọ́ Sátánì ẹ tí ó bá ti ní Jésù bó bẹ́ẹ̀ ló ti rí ìgbàgbọ́gbà ní Sátánì mú lé mú abájẹ́. Ṣé gbígba Jésù lọ́nà àbáyọ báyìí? Bẹ́ẹ̀ ni o Jésù nìkan lọ́nà àbáyọ àìjẹ́bẹ́ ò lè bọ́ sórí. Èmi náà rí bẹ́ẹ̀ mo ṣe tán èmi náà fàyè mi fún Jésù. Ọya ẹ̀yìn sáfẹ̀yìntì náà ẹ̀fẹ̀yìntì. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ dá titun. Ọ̀gá afẹ́fẹ́ tó fẹ́ tó kó aṣọ ní yàrá kẹ́ni ẹ wọ tiẹ̀ sọ́run kó mọ́ ṣàfihàn ni àwọn tó nà látòjú oorun tó fi hàn tó báyìí kò ná wọn ní nǹkan kan láti gé orí ènìyàn látòjú oorun nítòótọ́ abálájọ ọ̀pọ̀lọpọ̀ ló sùn tí ò jí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló sì wọ inú àìsàn látòjú oorun ọ̀pọ̀ ló sùn tí ò jí mọ́ ọmọ aráyá sọ pé wọ́n fọ ọ̀rọ̀ rí kú ni. Pásítọ̀ ṣé gbogbo ẹni tó bá wá tójú oorun lójú ikú ṣé gbogbo wọn lọ fọ̀rọ̀ rí kú ni. Rárá o mi ò sọ pé gbogbo wọn ni ṣùgbọ́n bá ṣe pé òkú a máa sọ̀rọ̀ ni àbámọ̀ tójú àgbárí tójú rẹ̀ fi jì ìran ńlá ni àfikọ́ lọ́run ó gbani ní kó lọ́wọ́ oorun tá a sùn tá a ní jí mọ́ àti pé gbogbo ẹ̀dá tí ò bá ní Jésù wọ́n ń bẹ nínú ẹ̀wọ̀n tí Jésù ó sì mọ̀ fi wọ́n ṣe tó wù wọ́n nítorí pé wọ́n ń bẹ lábẹ́ ìdí agbára kan ni yóò sì mọ́ wá dún mọ̀rọ̀mọ̀rọ̀ mọ́ wọn bí ìlú bá fi wọ́n sí olùgbẹ́kẹ̀lé ìwọ̀n ẹ̀mí ń bẹ nínú ìdè àfikọ́ lọ́run ó gbani ló wá gbára òkun àti pé gbogbo ẹ̀dá tí ò bá ní Jésù wọ́n ń bẹ nínú ẹ̀wọ̀n tí Jésù sì lè fẹ́ sí tó wù. ẹ máa káàsán ẹ kú tọ́jú o Ọlọ́run fún wọn lálàáfíà ẹ pẹ̀lẹ́ ṣára ti balẹ̀ díẹ̀ ẹ pẹ̀lẹ́ sá ọ̀n balẹ̀ ẹ̀rọ bá lára ṣùgbọ́n ti fún ọ ní oògùn tó yẹ
ṣé temperature wọn ti lọlẹ̀? Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ sá. Gbogbo ẹ̀dá tí ó wà ní Jésù ó ń bẹ nínú ìdè tí Jésù yóò sì mọ fi wọ́n ṣe tó wù wọ́n irú wọn ò ní ní òmìnira láti ṣe tó wù wọ́n tó wọ́n bẹ lábẹ́ ìdè agbára kan ni tí yóò sì mọ dún mọ̀ọ́rú mọ́ wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí máa fọ́n sì gbẹ́kẹ̀lé ń bẹ nínú ìdè àfikọ́ lọ́rùn ó gbà ni. Brọ́sọ́lá nígbà tí ẹ ti fi ayé fún Jésù. Tọ́ ẹ kú tọ́jú. Thank you sir. Thank you sir. Ẹ ṣe ń gẹ́ sir. Ẹ yá sá fún ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ìwà ipá. Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ó kórìíra ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run ààbò kí ó dáàbò rẹ̀ bò yín. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun ìgbà ọ̀tun dé. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Agọ́ràn dì sí agọ́ràn láyé tó dára dídán la. ọ̀kí ọmọ ilé ẹjọ́ ọmọ èjì aṣọ àjà ó mọ sọ tó tòde ọ̀kín wá ọmọ ẹlẹ́jọ́ lẹ́nu bí afika tí ò sí yọnu àtòlú. Mami, wàhálà wà o wàhálà wà gidi gan ni. wàhálà bò ó àgbẹ̀dọ̀ ọyá ìṣòlù. Mami ẹ má jà lọ ṣé nǹkan lọ. àwọn ọmọ náà bẹ́ẹ̀ ní ilé ìwé wọ́n má lọ ní ìlú. Ìyá ká wá. ọwọ́ àti jáde ọ̀hún jáde. Mami, wàhálà gidi ló wà. irú wàhálà wo wà ní. ṣé lẹ́yìn ìgbà tí ó kò tó kò rí lóò gbọ́dọ̀ ṣe é ni bàbá kan lóò gbọ́dọ̀ mọ́ tọ́jú ẹ̀ níbo ló ti wá tí olókun lọ́rùn. Màámi ó ní pé àwọn ìgbìmọ̀ kan ló rán òun sí mi àti wípé mo gbọ́dọ̀ tọ́jú ẹ̀ láàrin ọjọ́ 7 tí ìbá ṣe bẹ́ẹ̀ wípé màá kojú ìjà tó lágbára gan. irọ́ ló pa dánadáná kan ò ní dáná kó pé kí tẹgbẹ́ òun ọmọ jò irọ́ ni. irú àìsàn wo ló wá mú ẹni tó wà nílé ìwòsàn rẹ̀ tó le tó bẹ́ẹ̀. Màámi ó lágbára gan ni o. Kódà láti ọjọ́ tí mo ti ṣe dókítà mi ò rírú ẹ̀ rí. Màámi wọ́n ní wọ́n nà lójú oorun ni o àpá yẹn sì hàn lójú ayé. Màámi ó lágbára mi ò rírú ẹ̀ rí. oko tó ń porí o ṣe onílẹ̀ ibì kan mo dúpẹ́ wo ọ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ọ fẹnu kọ ni o ohun tójú rẹ̀ wá lórí. Màámi èmi ṣe ń rò wípé tẹ́ ẹ bá lè gbà mí láàyè kí n tọ́jú ẹ̀ nítorí kíni ṣé o fẹ́ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ni o fẹ́ padà sí kò sí ó ti gbàgbé pé ọpẹ́lọpẹ́ o kò tó ń porí lára rẹ o gbọ́dọ̀ dẹ́jà o kọ́ ọ yá a mọ́ lọ bí iṣẹ́ rẹ. ó dáa mo ti gbọ́ o mo ti gbọ́. ọ gbọ́dọ̀ tọ́jú. Ìyípadà ayé mi dọ̀tun mo dẹ̀ ẹ̀dá titun. Ẹ̀dá titun ayé mi dọ̀tun. Wàhálà wà kódà wàhálà wà gidi gan ni. Ṣé ní gbogbo àrélù àjálù tó ń ṣẹlẹ̀ sí mi lẹ́nujọ́ mẹ́ta kò yé mi. Ó kẹ́ máa wò mọ́tò mi 2 ló l'accident láàrin ọjọ́ 2 ìkan lánàá ìkan níjẹta pàbàbàrì ẹ̀ ìyàwó mi tí mo fi lẹ̀ nílé kò sí nǹkan kan tó ń ṣe o wọ́n wá rọ́ṣẹ̀ wá bá mi bì ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí nísìn gbogbo ẹ̀ kàn ṣáàjà lóra wọn kò sí ẹ̀yẹ mi mọ́. Dókítà wàhálà wà lóòótọ́ ṣùgbọ́n dókítà
ṣẹ́rí tí ọ̀rọ̀ bá le tó báyìí tí sọ̀rọ̀ bá fẹ́ dojúrú báyìí ó yẹ kéèyàn fi ọ̀rọ̀ ọ̀hún lọ ẹni tó mọ̀ dí ìjìnlẹ̀. Ẹ gbọ́ mi dókítà, kéèyàn fi ọ̀rọ̀ ọ̀hún mọ ẹni tó mọ̀ ìdí ìjìnlẹ̀ ọ̀rọ̀ náà. Dókítà, ẹ fọ̀rọ̀ yín lọ Jésù. Jésù ló mọ̀ dí ìjìnlẹ̀ ló lè ṣèwádìí ohun gbogbo. Ndéèmí ti ẹ̀dá wá síbi ìtẹ́lẹ̀ yàtọ̀. Mo rí pé ẹ tọ́jú Wàràṣọlá mọ́. Àwọn nọ́ọ̀sì kan so omi mọ́ wọn lápá ni. Aspirin ò kéré jù wò fún wọn. Ndéèmí bá bọ̀ wá bí tẹ́lẹ̀ nìyẹn, dókítà. Mr. Remi, ṣẹ́rí àti ọ̀rọ̀ ẹ̀gbọ́n yín àti ọ̀rọ̀ Jésù tẹ mẹ́nuba gbogbo ẹ̀ ní á níyànjú ṣẹ́gbọ́n ẹ ṣáà wá máa lọ lọ. Àmọ́sá ẹ fọ̀rọ̀ yín lọ Jésù dókítà o nìkan náà ló lè yanjú ìṣòro ẹni. Jésù nìkan náà ló lè bá ní yanjú ohun gbogbo. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé. Ẹ gbogbo ẹ̀ lọ Jésù. Ẹ ṣé. Thank you very much, sir. Ẹ ṣé nígbà. Pẹ̀lẹ́ o, Dr. Anthony. Bàbá. Ọmọ kújọ́ mẹ́ta. Báwo lo rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ọ lọ́jọ́ mẹ́ta yìí sí? Sí ọjà ara lọ? Ó lágbára. Bàbá ó lágbára. Ẹ dákun ẹ gbà mí. Ẹ gbà mí. Gbogbo àkọlùkọgbà ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣáà ń rọ́lù mí. Bàbá ẹ dákun ẹ ṣàánú fún mi. Ẹ gbà mí. Wàhálà kẹ̀. Kò tí ì rélura wọn. Dr. Anthony, láti ibi kékeré báyìí láti bẹ̀rẹ̀ fún Fáráò. Bóyá yóò yí padà. Ǹgbà tí Fáráò yí padà mọ́ ló fàkọ́bí ọmọ ẹ̀ di. Kékeré wá ní tàkọ́bí ọmọ Fáráò. Àfìgbà tó ṣègbé sínú òkun pupa. Dókítà, ìjà ń tẹ̀síwájú. Bàbá ẹ lè lọ o rárá bàbá ẹ lè lọ o mi ò ní jẹ́ lọ mi ò ní jẹ́ lọ gbogbo ayé ni ó mọ̀ nǹkan tá a sì ti lè gbé bàbá 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 bàbá. Bàbá wo ni ìwọ lẹ́nu? Níbo ló ti wá tí òrókùn lọ́rùn? Mo fẹ́ mọ bàbá òun. Àní dáná kò ní dáná kó pé kí tẹgbẹ́ òun ọmọ jò ó ṣèwọ̀. Tínú bá lè bí mi ṣé ẹgbà òkòtò òkòrí ni mo nà lásán yín pa pátápátá ni. Ẹ wo màmí ó ti sú mi o gbogbo ẹ ti sú mi ẹ̀yin náà wò mí mo ti fẹ́ dẹ́dun arinlẹ̀ bọ́ àrélù àjálù lóríṣiríṣi màmí ó ti sú mi o. Wo fọkàn rẹ balẹ̀. Èjì ló gbọ́jọ́ làṣà ò rí mú mi. Ọ̀tọ̀ lásán ẹ̀yìn ìyá mi àlà funfun gbò kanlẹ̀. Ẹ̀yin ni bàbá mọ́nímọ́ní. Ẹ̀yin ni bàbá mọ̀yànmọ̀yàn. Ẹ̀yin ló mo ní ìgbín nínú ìkarahun. Bàbá tí yọmọ mi lẹ́nu mo fẹ́ mọ̀ ọ́n. Ó yá ẹ fi hàn mí o. Mami, àwọn ni bàbá yẹn àwọn ni. Kí lorúkọ aṣọ tiẹ̀ ń yẹ aláró? Níbo ló ti wá? Igbó ta lọ́rùn ọ̀ tó fi yọmọ mi lẹ́nu. Àwọn ìbéèrè rẹ̀ yóò wá pọ̀. Ṣùgbọ́n àwọn àjọ ìgbìmọ̀ ni wọ́n rán mi wá. Àwọn àjọ ìgbìmọ̀? Àwọn wo làjọ ìgbìmọ̀? Mo mọ orúkọ irúnmọlẹ̀ 24 tó ti kọ̀lé ọ̀run wá sáyé. Mo mọ òkòtò òkòrí onílẹ̀ ẹbí kan akọ òdìdá tí dẹ́rù wọlé níjù. Àmọ́ èmi ò mọ̀kòló tiẹ̀ lọ́yọ̀ọ́. Ó lè mọ̀kòló mi lọ́yọ̀ọ́. Èmi náà mọ̀kòtò òkòrí rẹ láàrin àwọn àjọ ìgbìmọ̀. Ó sì mọ̀ lónìí. Ọ̀nàkọ́lẹ̀ ẹ̀yà ayé. Odídẹrẹ́ ẹ̀yà àwọn àgbà. Ìbàbẹ̀ ní Ajíbọ́lá ọmọ ẹdún.
ọ̀rọ̀ gbénu lébì kan ìbárí òkòtò òpòrí onílẹ̀ ẹ̀dùn kan òkòtò òpòrí òkòtò òpòrí òkòtò òpòrí ẹ̀yin ni ìyá alágbàtà mi ti sí kó gba ẹ ti kó mi sí ọ̀nà bàbá ẹ sì sọ orúkọ yín fún wọn. ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àwọn làjọ ìgbìmọ̀ mẹ́ta lọ̀kan tó fi inú jésù kristi ṣe ibùgbé orúkọ tó borí gbogbo orúkọ Mami, 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 mami. Ìyípadà ayé mi dọ̀tun mo dé dá. Mami, bọ́lá ara yín ṣe. Ara yá. Dókítà, ẹ kú ìtọ́jú. ẹ ṣeun. Mami, èèyàn lè gbàgbọ́ pé ẹ̀yin lẹ ṣerú ilé lẹ́yìn ìgbà tí a jọ sọ̀rọ̀ tán ní ẹnu ilé mi. Ṣùgbọ́n adúpẹ́. Bíbélì wípé wà wà ní Kristi, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, ó ní kíyèsí gbogbo di ọ̀tun. Àwọn brọ̀dọ̀ Ṣọlá náà àwọn náà ti di Jésù. Àbí? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé Jésù ṣe nù? Ṣé tèmi náà bá wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi? Ṣé Jésù ó pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́ tó rọ́pò o pásítọ̀? Bẹ́ẹ̀ni. Èmi ni mo fi méjì dájọ́ nínú ọmọ mẹ́ta tí mo bí. Èmi ni mo pa Adéolú ọmọ orogún mi. Mo tún da iṣẹ́ Adégbọlá rú. Èmi ni wọn ò jẹ́ kíyàwó Àyìndé ọ̀rọ̀ ọmọ bí. Èmi ni. ẹ̀yin ni kí tún ni màámi ẹ̀yin ni kí tún ni ẹ ti balẹ̀ jẹ́ jìnnà màámi. dókítà ẹ jẹ́ kí màmá sọ ìyókù ó yá ẹ máa sọ. Ọ̀kan láwọn tọ́rẹ́ wọn jọ sí iṣẹ́ ọwọ́ mi ni. Anthony ǹjọ́ mọ̀ wípé kò sí ọdún kan tẹ́nìkan ìkúnlé ìwòsàn rẹ̀. Ètùtù tó kó tó ń pòrí ń gbà lọ́dọọdún ni. Nǹkan sọ fún ọ ni. My brother èso lè fúnni ní nǹkan kí ó mọ̀ gbà dá padà gbọ́ bẹ́ẹ̀ sì ń pe orúkọ rẹ̀ ni afàìfún ládìrẹsìn tí ń gba odidi ewúrẹ́ lọ́wọ́ ẹni. Màámi ẹ ti balẹ̀ jẹ́ jìnnà ẹ wo gbogbo àwọn nǹkan búburú tẹ́ ti ṣe ó máa ṣe o ṣùgbọ́n pásítọ̀ ṣé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ṣé wọ́n lè ní ìdáríjì báyìí àti pé kí lá jẹ́ ìpín àwọn tó kú nínú ọ̀rọ̀ yìí kí lá jẹ́ ìpín wọn. ara ewu tí ń bẹ nínú kí ènìyàn máa fi ọjọ́ ìgbàlà rẹ̀ dá ọ̀la nù. ayé tí kò bá ní Jésù kò sí lábẹ́ ààbò bí ẹran àbọ́pa ni wọ́n rí lọ́wọ́ Sátánì. ìgbà tó bá sì wù ló lè lu ẹni bẹ́ẹ̀ pa. bí oṣó tàbí àjẹ́ bá pa ènìyàn kan láì ní Jésù olúwa rẹ̀ gbé ọ̀run àpáàdì ni. bí oṣó tàbí àjẹ́ bá wá ronúpìwàdà tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ọlọ́run yóò dáríjì kódà bí ó ti wù kí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ tó. a jẹ́ wípé àwọn tí wọ́n ti faragbá nínú ọ̀rọ̀ yìí tí wọ́n gbé nù. bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n gbé lásán ikú kejì ó ń dúró dè wọ́n ní ọ̀run àpáàdì. ó mà ṣe o. bẹ́ẹ̀ ni ìyà ńlá nìyẹn. ó ṣe fún ẹni tí kò ní Jésù. mo sọ pé gbígbé nínú Jésù nìkan ni ọ̀nà àbáyọ. nítòótọ́ bí ènìyàn bá ti wà nínú Jésù ó ti di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ. màmá ọ̀rọ̀ rẹ̀ ṣé ẹ wàá fi ayé fún Jésù ni àbí ẹ tún sọ ọjọ́ ìgbàlà yín di ọ̀la. àbẹ́ ẹ̀ gbọ́ nǹkan ẹ̀ tó ń bi mí ni mo ti ṣe tán. má jẹ́ rárá má jẹ́
mo lóhun gbogbo. Àsàmìsí gba ìgbára apàlà lájùbà oko wọko àṣẹ̀sọ àlà ẹran jákọ abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá egungun wọjà ó kó nínú sùn lọ abẹ́bí ọ̀ràn kójúmọ́ tó mọ́ ọmọ ọba rá mọ́ba lójú ta ló mọ lọ́sà tí ń kóni lóhun nǹkan sọnù ẹjẹ́ àsọnù ìjì tó wọ̀yẹ̀wù tó kóni láṣọ ẹni ọba wọ tiẹ̀ sọ́rùn kọ́mọ́sàfira ìfura lóògùn àgbàlagbà èmi ò ní sọnù mo ti sọnù Jésù lolùgbàlà tó ṣí mi níyè ọjà re àrìnrákẹ̀ ibi òsì nílẹ̀ yìí mọ́ ó dòkèrè rere ó digbó kébé ni mata ẹlẹ́rù yára gbé Jésù mi lolùgbàlà. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yé lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhun gbogbo má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yé lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhun gbogbo. Má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yé lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhun gbogbo. Àsàmìsí gba ìgbára apàlà lájùbà oko wọko àṣẹ̀sọ àlà ẹran jákọ abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá egungun wọjà ó kó nínú sùn lọ abẹ́bí ọ̀ràn kójúmọ́ tó mọ́ ọmọ ọba rá mọ́ba lójú ta ló mọ lọ́sà tí ń kóni lóhun nǹkan sọnù ẹjẹ́ àsọnù ìjì tó wọ̀yẹ̀wù tó kóni láṣọ ẹni ọba wọ tiẹ̀ sọ́rùn kọ́mọ́sàfira ìfura lóògùn àgbàlagbà èmi ò ní sọnù mo ti sọnù Jésù lolùgbàlà tó ṣí mi níyè ọjà re àrìnrákẹ̀ ibi òsì nílẹ̀ yìí mọ́ ó dòkèrè rere ó digbó kébé ni mata ẹlẹ́rù yára gbé Jésù mi lolùgbàlà. má jẹ́ rárìnrà má jẹ́ dàwátì kí má parẹ́ má yé lára má jẹ́ rárìnrà kórí mi má gbà bọ́dé mo ní Jésù mo lóhun.